kí ló dé tẹ̀ ń fúláàgì mi ẹ jẹ́ kẹ́mi sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ mi ni mọ̀ sí ẹ̀ ó ṣe jẹ́ tèmi ló ń ka yín lára ẹ jẹ́ kí mọ̀ sí Lizzy Anjorin sọ̀rọ̀ ó jó wọn ó dùn wọn ó ká wọn lára gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ẹ dúró ṣé Lizzy kéré nú ayé ni ṣé Àkànkẹ́mi kéré nú ayé ni ṣé olórí bọ́ba ṣèlú kéré nú ayé ni ṣé ìyàwó àná tèmi àná nọmba wánù àná tó mà náà tọ́jú ẹni tó ń tọ́jú mi lọ́tún lọ́sì ṣé ṣì bọ́ba ṣèlú wá kéré nú ayé ni àná tó mọ̀ bọ́ ṣe ń tọ́jú àná tẹ́yìn gan náà kọ̀ǹfàmù lórí ìkànnì táwa yìí pé yẹ́sì ó máa ń tọ́jú àná ó máa ń tọ́jú ó mọ̀ bọ́ ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú àná ṣé àná mi wá kéré nú ayé ṣáà kéré nú ayé ni ṣé mọ̀mísí Lizzy gan kéré nú ayé ni alẹ́ mi sọ fún yà ní kò ṣe Nàìjíríà tàwa ní bóyá Nàìjíríà gàbọ̀n èmi yìí ò gbé alẹ́ mi àwọn ìyá yín ò gbé nù kòtò èyí tó ti kú ẹ̀mí ẹ̀ ò gbé èyí tó wà láyé tọ́hún ẹ̀ ṣì mí gòrògòrò ẹ̀mí ẹ̀ ò gbé àwọn ìyá yín ò lè fèsì èmi òkú òǹbó aláàyè sọ̀rọ̀ èyí tó ti kó lè fèsì mi èyí tó wà láyé ẹ̀gbọ́n ẹ̀mí ẹ̀ ò gbé kárísímà yàláyà gbogbo yín ò gbé èyí tó wà lórí wíṣí àgbọn ẹ̀mí ẹ̀ ò gbé ó ti yé yín abẹ́ ń ṣí yé akọkẹwérò lẹ́yìn yẹn o omijọ́lá ìwà rìn aya Alhaji Abdulateef ẹ má fúláàgì mi ẹ gbọ́ tèmi náà ẹ jẹ́ káwa náà sọ tiwa akọkẹ bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò gẹ́gẹ́gẹ́ wò akọkẹ àmọ̀ràn yọ ọmọ ti wọ táwọn ọmọ máa ti jẹun lọ Liz tí wọ́n sílẹ̀ ẹ̀jẹ̀ kan máa sọ lọ orin yín ni o ẹ máa kọ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣalátìlẹ́yìn tẹ́ ẹ dúró ti Lizzy Anjorin lágbára wọn Ọlọ́run gbogbo bíkíbi tí àwọn yín bá dé wọ́n máa bá àánú pàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ní àgbọ̀gbọ̀dọ̀gbánù Lizzy bá wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́rìí ọmọ yẹn lẹ́yìn tẹ́ ẹ tún jẹ́rìí ẹ̀ lójú ẹ̀ tẹ́ ẹ tún gbé ara yín síta pé Lizzy bá wo lágbára Ọlọ́run gbogbo bíkíbi tí àwọn ọmọ yín bá dé báyìí wọn ò ní kógun alátakò wọn ò ní dààmú ẹ̀yin kan ẹ̀ lè sùn ẹ ti fẹ́ẹ̀ pè mí pa kí ló dé ni mo rò pé kí ló dé nígbà tẹ́ ń pè mí báyìí kí lè máa ti ṣe Fákànkẹ́ aláàṣẹ mítìn dago 2 òru ni àìsí ṣọ́ọ̀bù táwọn èèyàn ti wá tò sí bí báyìí mo dé gan mo tún bínú pé kí ló dé ẹ ní jẹ́ káwa sùn ni ẹ jẹ́ káwa sùn mo bẹ̀rẹ̀ ṣáàtì ẹ flag àrí pé lòrò lọ́nlẹ̀ ìjáde ṣe kádẹ̀ ṣó rege fún yín àtẹ tó jẹ́ kí fàpò àwọn tó tún wà bíbá ìgbọ̀n ẹ má wọrí èdè máa ṣe ṣáàtì tèmi ẹ understand Akànkẹ́ you are love bó ṣe lè wù kẹ́ ẹ le tó kẹ́ ẹ pọ̀ tó ẹ tí pọ̀ tó Ọlọ́run mo fọlọ́run búra ẹ tí pọ̀ ẹ lọ jí àwọn ìyá yín tó wà nù kòtò ẹ jí wọn àwọn òkú ọlọ́mọ àwọn tí ń sùn náà ń ṣe ọlọ́mọ àwọn òkú àwọn ṣẹ́ni tààrẹ òyà láyé ṣé tó bá kú sára ẹ̀ máa tún yá ni àwọn ìyá tí yín ti sùn àwọn òkú tó wà lọ́dọ̀ tí yín ti sùn àwọn ètò wà láyé wọn ò ríran wọn ọmọ wáyé ń ṣe mọ́ níṣẹ́ náà ń fọwọ́ gbé wọn gẹ̀rẹ́ wúlò wọ́n bá dúró báyìí àfi bí ọ̀pá anga wọn ò tẹ nǹkan kan wọn ò ní mi mọ́ kò sí mi lára wọn ẹ̀mẹ̀mí ìyá Àkànkẹ́ ẹ wo ìyá Àkànkẹ́ bó ṣe dúró ìyá dúró àwa sì wà ní títì ààrẹ ẹ̀rá wa ní gbogbo àwọn tó sọ̀pọ̀tì Àkànkẹ́ àwa tá àwa ń ta ni àwa tá à sì dúró àwa tá à ń ṣiṣẹ́ àwa tá à mọ yìí iṣẹ́ àwa tá à jẹ́ àbíamọ àwa tá à sì ń tọ́jú ọmọ àwa tá à ń tọ́jú ọkọ àwa tá à ráyè ọmọ ọlọ́mọ tá à ń túnṣe àwa làwà dúró tà Àkànkẹ́ àwa tẹ́yìn ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tó tá àmọ̀ pọ̀ la àwọn ọmọ wa dá àwa làwà dúró ti Àkànkẹ́ àwa dúró ti Lizzy Anjorin ni èmi ò lè fi Lizzy Anjorin lẹ̀ mo sọ fún mi oníkẹ́ ẹ kú kí n gbọ́ pé ẹ ti kú kọ́ ní nǹkan tó dẹ̀ kú nísìn Ọbanla kò lẹ́yìn Lizzy ẹ̀wà láìyá máa sin ẹ́ lóye o máa kú ni o máa kú tẹ̀yìn mi ni èmi ò ní padà o ṣé kò yé yín mo ní kan tó máa ń kan ṣọ́ọ̀ṣì mo ti mọ̀nà iye yìí náà rárá kò ní padà Jésù lọ́nà iye náà èyí tó ń lọ sílé ògo
èmi tí mo mọ̀nà òye tí mo mọ Jésù èmi àwa dúró síbi àbòsí màá bó síbi ìbanilórúkọ jẹ́ màá dúró níbi tá ẹ ti ń ba ayé èèyàn jẹ́ tá ẹ fi ń tún ti yín ṣe èmi àdúró síbi tó jẹ́ pé kẹ́ ẹ parọ́ kẹ́ ẹ wá fi gbà owó lórí social media òun lẹ fi ń kọ́lé lẹ fi ń ralẹ̀ lẹ fi ń ra mọ́tò kẹ́ ẹ parọ́ kẹ́ ẹ fi ba ayé èèyàn jẹ́ nǹkan tá ẹ̀ ń ṣe ni èmi àwa wà lọ́dọ̀ yín Ọlọ́run má jẹ́ èmi màá wá kúkú gbóná ikú òṣì táwọn ìyá yín kú èmi màá jẹ́ kó rí mi yí káyé mi tó kí n tó dòkú Ọlọ́run má jẹ́ èmi ni máa wá gbẹ má yé tí n máa gbẹ láì ṣàìsàn èmi máa wá gbẹ bí ọ̀pẹ láì nítorí ìkíni ọjọ́ alẹ́ dà ẹ̀rọ àti bí ipa aláṣọ àdúrà pẹ̀mupẹ̀mu sísítà mi àwọn olóyè gidi àwọn èèyàn pàtàkì wọn lè bóde olórí burúkú tilẹ̀kùn mọ́rí kò lè bóde ohun tó dáa ni kéèyàn dáa kó lówó kó ṣiṣẹ́ lo ìbò kó wá sílùú ẹ̀ kó wá ṣe dáadáa wọn lè dé Nàìjíríà wọn ò rógolo ogun ẹ̀kúlé náà ń lò ó sì ò ní sọ̀rọ̀ báwo akànkẹ́ wọn ò ní fi ẹ́ pamọ́ kò sẹ́ni máa fi ẹ́ pamọ́ wọn ò dẹ̀ ń dóhùn màgógó lẹ́nu iṣẹ́ ẹ̀bẹ̀ yẹn gangan nìyẹn ohun yẹn gangan ni wọ́n ń wá kó o má sọ̀rọ̀ lórí social media ìmọ̀ ni ó máa sọ̀rọ̀ akànkẹ́ tọ́ bá níta ló sọ bẹ́ẹ̀ sọ pé mi Ọbanla Elizabeth ni mo sọ bẹ́ẹ̀ èmi ni ìyá ẹ lórí social media ẹ bú mi ẹ pè mí ló lè má dá yín lò Liz má ṣeré kéré tó bá ti di ní òru ni kó wá bí alẹ́ ọ̀gànjọ́ gbogbo àwọn tó wà nídìí ogun ayé ẹgbẹ́ wọn ré ó ní ṣépè fún wọn báwo ta ló ní kó má ṣépè èmi ìyá ẹ ló máa fi wọn ṣépè sẹ mo ní kó fi wọn ṣépè ó máa ṣépè fún wọn ní èpè lọ́rọ̀ wọn gbà ta ló máa ní kó dákẹ́ kó má ṣépè ó máa ṣépè èmi ìyá ẹ mo sọ bẹ́ẹ̀ ó máa fún wọn lépè èmi ò mèpè iṣẹ́ CAC ni mí torí ń bá ṣe kò yé mi ìmọ̀ mi ní lè sọ délẹ̀ torí ẹnu àṣẹ lè ní you understand Lizzy ó máa wà lórí social media ó máa dùn ni àfi tán bá dáwọ́ ìbàjẹ́ tán ṣe dúró àfi tán bá ti dáwọ́ ìbàjẹ́ tí wọ́n ń ṣe dúró ẹ ní dáwọ́ ìbàjẹ́ tán ṣe dúró ẹ máa ní kí Lizzy dákẹ́ Lizzy ò ní dákẹ́ fẹ́ ní bọ́dì ẹ wò èmi ìyá ẹ ni mo sọ bẹ́ẹ̀ ọlọ́pàá ẹni kọ́lọ́pàá Nàìjíríà wàá gbé mi èmi ìyá Lizzy ni mo sọ fún yín pé kò ní dákẹ́ Lizzy máa dákẹ́ fún yín fún kíni Ọlọ́run má fi ọmọ tèmi kò ní fi pamọ́ ó máa dúró máa sọ̀rọ̀ ẹ̀yin lẹ máa dákẹ́ ẹ̀yin lẹ máa yé fi owó orúkọ ọmọ mi gbowó mọ́ ẹ̀yin lẹ máa forúkọ Lizzy ẹ máa forúkọ Lizzy gbowó ẹni tó bá ti bí ìpọ̀rí ìyáláyà èrè lórí social media ẹ forúkọ Lizzy gbowó ẹ dárúkọ Lizzy abẹ́lẹ̀ fẹ́ analyse ọ̀rọ̀ ayé ẹ̀ ló àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú péjì ara wa this time around ẹ máa oníkálukú máa mú kíní ẹ̀ lẹ́ni tó bá jẹ́ ìjọba ò bá mọ ohun tó máa yẹ kán ṣe a máa ṣe ìdájọ́ ojúkorojú fúnra wa kò sí yẹn mọ́ ayé orí burúkú ti kọjá gbogbo àwọn tó ràn yín jáde ayé yẹn ti kọjá bẹ́ẹ̀ èèyàn ṣe wèrè this time around ohun tó bá gbà la máa jọ fúnra wa kò ní dáa fún yàrá ìyá yìí ẹ̀yin lẹ́ máa dá Lizzy dùn ẹ máa ní kó máa sọ̀rọ̀ èmi ìyá ẹ̀ ni mò ń sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ ta ló máa ní kó máa sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ báwo akọ́kẹ́ máa sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ fún yín bo kó dákẹ́ fún yín kó máa sọ̀rọ̀ ẹ̀ ń forúkọ ẹ̀ gbowó ẹ̀ ń bárúkọ ẹ̀ jẹ́ ẹ tún lọ bá lọ́jà transfer àtọmọ yẹn ṣe transfer yẹn go tiẹ̀ tí wọ́n ṣe kó decline transfer yẹn lọ ìgbà tó tiẹ̀ kọ́kọ́ sẹ́ǹdì kíní yẹn sí mi tó ń sẹ́ǹdì ẹ̀ mo kọ́kọ́ wò pé ṣé bí transfer àmúni àbóyá ó dẹ̀ decline ni later táwa ṣẹ̀wà ráyè sọ̀rọ̀ lóru lóní kíní yẹn gùn kò ṣe kó decline owó lọ torí pé wọ́n ti mọ̀ ẹni tí ò bá fẹ́ gbé pè mí ẹ má wá síbi o ẹ̀yin kọ́ lẹ máa sọ fún mi pé nǹkan kan ni kí n sọ fún ọmọ mi fún mi mo ṣe máa sọ fún mi pé ẹ máa sọ fún mi pé kó dákẹ́ ẹ̀yin kan ní ẹ kó máa wá jó nìkan kó kàn máa tajà ẹ̀ ohun tó bí wọn nú gangan nìyẹn Lizzy lè jó lásán
kó má wọṣọ ọmọ tó wọṣọ ọmọ tó ń tajà ṣebí tó ń bí wọn nú nìyẹn ṣebí torí pé ó ń wọṣọ ni torí pé ó ń lo góòlù ni torí pé ó ń ṣiṣẹ́ ni torí Lizzy ń ṣiṣẹ́ ni ọmọ ṣiṣẹ́ ni torí ó wà lórí social media ó ń pa owó ara ẹ̀ ni wọn ò fẹ́ rí rárá ni ohun tó lè jẹ́ kí inú wọn dùn ni pé kí Lizzy má wà sórí social media rárá kò dẹ̀ lè ṣeé ṣe akọ̀kẹ́ máa tajà ẹ̀ social media má kú òní ká lo Facebook àbí Instagram ẹnikíní ọmọ tó ní wọn ò ní pé kí a máa lò ó ká máa fi búlì ara wa wọn ò sọ bẹ́ẹ̀ wọ́n ní ká tajà wa social kíní wa náà ní ká pòsì síbẹ̀ èèyàn kò lè dá ẹnìkan dúró lórí ibi tá a wà yìí ẹnìkan ò lè dá ẹnìkan dúró ohun tó ń rún wọn nínú inú wọn ò dùn lè ní pé Lizzy ó ń fàìn lójoojúmọ́ Àkànkẹ́ mi ń fàìn lójoojúmọ́ ọmọ mi ń tajà lójoojúmọ́ ó ń wọṣọ gidi lójoojúmọ́ àwa mú ká wí ẹ̀yin kọ̀ọ̀kan wá sọ pé Lizzy kí ló lọ ṣe lẹ́kọ̀ọ́ ṣé ó máa import gbogbo ọjà ẹ̀tàn ni ìgbà míì máa wà tó máa gbá pé ká nìyẹn kó lọ rajà lẹ́kọ̀ọ́ náà ṣe bẹ́ẹ̀ mi sọ fún yín pé mo rajà ń Kánò ṣe bá ọmọ làtẹ̀mí ṣe bí Nàìjíríà náà wà àwọn tí mo ra léèsì lọ́wọ́ wọn ṣe bí Nàìjíríà náà rà tí mo ra Swiss lọ́wọ́ wọn kí n wá ní àfi tí n bá dé Swiss èèyàn lè lọ rajà lẹ́kọ̀ọ́ kí ló tí ò lè rajà lẹ́kọ̀ọ́ torí ẹ̀ lọmọ ìṣe ń fi nǹkan cover rẹ̀ ó máa bora èdè lẹ̀ ni Lizzy máa ń cover rẹ̀ ni kò ń fẹ́ káwọn èèyàn rí òun ó dẹ̀ lọ sọ́jà nìyẹn àìmọye ẹlòmíì tó ń lọ sọ́jà tó jẹ́ celebrity bẹ̀ tó máa múra bí ẹlẹ́hà wọn ò ní fẹ́ káwọn èèyàn rí òun wọ́n á dẹ̀ ṣe nǹkan wọn but immediately tí wọ́n ti rí pé ó ti wà lágbo àwọn èèyàn yẹn mọ̀ọ́mọ̀ ni ó ti wà lágbo àwọn adojúkọkọrọ́ṣọ group àwọn adojúkọkọrọ́ṣọ tó ti rí wọn tó ti mọ̀ pé àwọn ń wà àwọn dààmú lẹ́tí plan pé ẹ fẹ́ ṣiṣẹ́ ibi pẹ̀lú ẹ̀ ṣàtìjọ àwọn olóṣèlú ìsìn gbogbo wọn náà marry they are all married gbogbo àwọn senators wa are married wọn ò ṣe ṣìnà mọ́ àwọn tó ṣe ṣìnà nù wọn ti tọ́jú kinní wọn nígbà tí mo mọ̀ pé ṣe ọmọ nǹkan máa gbé fọ́tò wọn síta wọn ò ṣe ṣìnà mọ́ àwọn senator ta ní sìn wọn káwọn àwọn yẹ̀yẹ̀ briti kankan jẹ mọ́ gbogbo senators wọn kò yẹ̀yẹ̀ briti jẹ mọ́ àwọn tó wà ní rep wọn kò yẹ̀yẹ̀ briti jẹ àwọn house of assembly kan wọn kò wọn jẹ mọ́ wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n ti ń roko etílé àwọn ọmọ tó fàìn tí wọn kì í ṣaláriwo wọn ẹ̀ náà ń bá ṣe wọn ò ṣe olórí burúkú wèrè orí burúkú yín kẹ́ ẹ bá wọn sùn kẹ́ ẹ lọ ya fọ́tò abẹ́ kẹ́ ẹ ya fọ́tò òdì wọn kẹ́ ẹ máa gbé wọn kiri wọn ò ṣe mọ́ wọ́n ti gbọ́n kò sẹ́ni ń ṣerú ẹ̀yìn mọ́ kò sẹ́ni tó wà ní government officials kan kò sí government officials tó ń ṣiṣẹ́ orí burúkú mọ́ gbogbo wọ́n ti mọ̀ pé kéle everything wọ́n ti mọ̀ pé ké ni wọ́n ti mọ̀ pé wọ́n ti rán everywhere wọ́n ti mọ̀ pé kò ṣiṣẹ́ wọ́n ti mọ̀ pé ó ti slack gbogbo wọn ò ṣiṣẹ́ ìwèrè mọ́ tó wáyé pọ́n ṣiṣẹ́ ìwèrè ni ṣèfẹ́ ní kán wá gbé mi náà bíbá ṣèfẹ́ ṣe oríṣiríṣi ń bi abẹ́ yá wèrè àbáwọn ìyá abẹ́ ń ṣí èrè abẹ́ yá wèrè àwọn olórí burúkú tó ń tẹ̀lé èyí tó wà lórí ìwé iṣẹ́ àti ẹ̀mí wọn gbé ni èyí tó ṣì ń rìn gan working cups ẹ̀mí yàrá yẹ ẹ̀ gbé èyí tó wà nínú kòtò tó jẹ́ pé ó sínwín kù ní ẹ̀mí ẹ̀ gbé ni olórí burúkú náà wọlé àwọn tá lè ń bá wí àwọn tá lè fẹ́ máa dẹ́rù bà orí yín burú dà ní ẹ̀yin olè burúkú olè àníkà ẹ̀yẹ ìṣorí burúkú mọ́ la sọ fún yín àníkà ẹ̀yẹ ìṣorí burúkú ẹ ká sẹ́yìn ẹ má yẹ kí ní ìsinsẹ́ rẹ̀ mọ̀ ẹ má yẹ kí ní kan ẹ lọ orí yín burú dà ní ẹ lọ fẹjọ́ tèmi sùn CAC ẹ lọ fẹjọ́ mi sùn CAC ká ní kọ́ yọ mí kò kí má di díkínẹ́sì mọ́ wọ́n máa sọ fún mi pé wọ́n máa sọ fún mi pé mi ni ṣebí Jésù ni mò ń sìn ìgbóńjọ ni mi wọ́n máa sin Jésù gan nu yàrá mi tí màá máa kọrin tí màá máa jó tí màá ra lù sínú ilé tí màá máa jó bálẹ̀ máa dáadáa mẹ́wàá mi máa lọ dá fáwọn afọ́jú má máa dá kí n máa lọ dá àwọn tá a fẹ́ máa fi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì dẹrù bà orí yín burú dáa ẹ̀ ń ṣí eré ní èmi gbóyè díkínẹ́sì wà látọ̀run ni àbọ̀ sọ fún yín pé mo wà náà tó bẹ̀bẹ̀ gba díkínẹ́sì iṣẹ́ ọwọ́ mi náà fi fún mi díkínẹ́sì àbórí yín bàjẹ́ àwọn tálẹ̀ ń bá wí tálẹ̀ fẹ́ máa sọ kinní kan CAC ẹgbẹ́ kinní ẹgbẹ́ lọ CAC ẹgbẹ́ mi kiri ká ní kí CAC yọmí sí ẹ̀kan yọmí díkínẹ́sì àwọn tálẹ̀ fẹ́ máa dẹ́rù kan yọ díkì tálẹ̀ fẹ́ máa dẹ́rù CAC bá àwọn tálẹ̀ ń bá wí ẹ̀ ń ṣí èrè ni èmi wà náà tẹ́ fẹ́ dẹ́rù bá ni àbọ̀ sọ fún yín pé mo bẹ̀bẹ̀ gba díkínẹ́sì ní CAC ẹ lọ gbé
kíní ẹ lọ fẹjọ́ mi sùn kọ́ ní kí ló dé kọ́ sọ pé mo ní ká yé sórí burúkú wọn lórí social media kẹ́ ẹ̀ wá ní wọ́n ní kọ́ lọ yẹ àwọn dikínẹ́sì kan support yẹ Lizzy Anjorin ìyàwó chief Alhaji Abdulateef bọ́ba ṣèlú ti wá bàbá olóyè bàbá onímọ́tò èèyàn pàtàkì àná mi tó ń tọ́jú mi ṣẹ̀bẹ́ náà wọn kò ń tọ́jú àná aláǹgbá ìgẹ̀ràn jọ̀bọ̀ èmi mò ń gbádùn ní ìsìn èmi àná kọ̀ǹfàmà àná yé ó jó wọn èmi ni mò ń gbádùn àná tèmi tó gbásìkì Liz bá mi fún wọn ní èpè jẹ ẹ̀sìn tiẹ̀ fún wọn lépè àwọn dẹ̀ máa bá kí a máa ṣàmì sí nígbà táwọn èèyàn bá fẹ́ bá tiẹ̀ jẹ́ pásítọ̀ gan bíbélì gan náà Jésù fi àwọn tó ó fi wọ́n ré ṣé Jésù kò ṣe pé ní kí náà ṣe mú Jésù kò tó fi wọ́n ré ó wà ní bíbélì ṣé mo pè Muslim mo kàn mo divert sí Christian so mi ì mọ ibi tí Jésù tán ti kọ kinní yẹn ní ì mọ ibi tí Bible verse yẹn wà Jésù náà fi wọ́n ré ó fà àwọn èèyàn kan ré ó fà àwọn èèyàn ré Lizzy gbogbo ọ̀tá ẹ fi wọ́n ré Liz kó má gbàgbé láti lu ṣẹ̀kẹ̀rẹ̀ sí o ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn èmi máa ń gbádùn tó bá ti ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ kí ló dé ẹjọ́ lè yàn bẹ́ epo lè yàn bó ògùn ro ìwé wa ti ṣe bí kí ni tiẹ̀ ti jẹ́ ń bẹ̀ ìgbà tí Lizzy bá ń pa àdàbí tiẹ̀ tó gbé àdàbí tó gbé ìpè ńlá wá bá wọn ẹ̀ máa ló ń sọ̀rọ̀ Lizzy jọ nítorí Ọlọ́run jọ ṣé kí n send this microphone lo microphone tó bá máa ṣe ṣáàtì ẹ bá mi fi micro kó lè loud Liz tọ́mọ́tà èmi mọ́ mi ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo ní kó o fún wọn ní èpè gidi sẹ́ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ orí burúkú yẹn gbogbo àwọn tó fẹ́ tó ń manipulate tó ń ṣorí burúkú yẹn gbogbo àwọn tó wà ń di ẹ̀ àwọn tó plan yẹn àtàwọn sórí àwọn tó ṣíà àwọn tó tún ṣíà àwọn tó pè ẹ́ lólè máa làjá o àwọn tó plan yẹn àwọn tó ṣíà àwọn tó comment àwọn tó pè ẹ́ lólè gbogbo àwọn tó ń pè ẹ́ lólè yẹn àti gbogbo wọn pátá jọ Liz má gbàgbé o má gbàgbé láti fa àwọn ọmọ wọn sí o má gbàgbé láti fi àwọn bó bá jọkùnrin fi wọn sí bó bá jóbìnrin fi wọn sí